Gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ ṣènáwó tí ẹ wá ń béèrè ìyá ọmọ Yorùbá kí la lè ṣe, a fẹ́ ṣènáwó káṣírí lè bò kí nǹkan lè dá kó lè dùn, oríṣiríṣi iṣẹ́ àṣírí bíbò ló wà. Ṣùgbọ́n mo promise yín pé màá fi bí oríṣi márùn tẹ̀léra wọn sílẹ̀. Alákọ̀ọ́kọ́ tí màá fi sílẹ̀ ń bí alásèjẹ ni kí n tó máa tẹ̀síwájú. Tó bá ṣe pé ìgbà àkọ́kọ́ rèé tí wọ́n kọjá lórí ìkànnì yìí, follow, like, kó dẹ̀ comment, kó dẹ̀ share for others to benefit from it. If you are seeing this on YouTube, subscribe sí channel wa. Tó bá jẹ́ Facebook ni wọ́n wà, follow. Tó bá ṣe pé orí TikTok náà ni, follow wa, like, comment, kó dẹ̀ share. Àṣírí bíbò rèé fún gbogbo ẹni tó fẹ́ ṣènáwó pátápátá. Gbogbo ẹni tó fẹ́ ṣènáwó pátápátá. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀, wàá lọ wá ewé ọ̀mísínmísìn pẹlẹbẹ. Ewé ọ̀mísínmísìn pẹlẹbẹ àti àtàjọsì. Wàá mú méjèèjì, wàá lọ papọ̀ dáadáa. Tó bá ti lọ papọ̀, wàá wá ìṣasùn tuntun ní kó lọ. Wàá wá ìṣasùn. Tó bá ti wá ìṣasùn yẹn, mú ọwọ́ ọjà kó yọ kúrò lára ẹ̀. Mo ti kọ́ wa bí a ṣe ń yọ ọwọ́ ọjà kúrò ní ara tí a bá fẹ́ lò. Mo ti kọ́ wa bí a ṣe ń yọ ọwọ́ ọjà kúrò, lọ wo fídíò, ó wà lórí ìkànnì tó wà iná. Bó bá ti mú, wàá yọ ọwọ́ ọjà kúrò. Wàá mú ewé ṣẹfúnṣẹfún tó lọ àti ata ìjọsì tó ti lọ, wàá dà sínú ẹ̀. Wàá fi iyọ̀ sí to your taste, fi epo sí to your taste. Wàá wá fi ẹyin mẹ́rin tó ti bọ̀ tó ti jiná dáadáa, wàá fi sí ẹyin mẹ́rin, ẹyin òrò mẹ́rin, fresh egg mẹ́rin, wàá fi sí. Wàá wá ra ẹja àrọ̀ gbígbẹ gidi, wàá lo mẹ́rin náà ni wàá fi sí. Bó bá máa sè, wàá sè ní ìnáwó kù ọ̀túnla. Ká sọ wípé kí ló ní? Ká sọ wípé ìjọ Monday la wà yìí, àbí ká sọ pé ìjọ Thursday la wà yìí. Ẹ fẹ́ ṣènáwó níjọ́ Saturday, ṣe mọ̀ pé ìnáwó kù ọ̀túnla nìyẹn. Ọjọ́ yẹn ni wàá sè. Bó bá ti sè, wàá wá gbé lẹ̀ di ìnáwó kọ̀la, which is ọjọ́ Friday. Ọjọ́ Friday yẹn ni wàá wá ṣẹ̀ṣẹ̀ jẹ gbogbo nǹkan tó sè yẹn pẹ̀lú àdúrà tó nílò náà ni wípé àṣírí bíbò. Ṣùgbọ́n rí dájú pé wọ́n fúnra rẹ̀ ló sè é, because tó bá ti ń sè lọ́wọ́, you need to be putting your intentions into it. You need to be putting your heart desires. Nǹkan tó fẹ́ gangan, bó ṣe fẹ́ gangan, wàá bẹ̀rẹ̀ sí ní sọ sínú àsèjẹ yẹn. Bó bá ti wá di pé ìnáwó kù ọ̀la, wàá wá jẹ. Tó bá jẹ, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣàánú ẹ̀. Wàá rí àánú gbà. Ire á bẹ̀rẹ̀ sí ní wọlé fún ẹ. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ìwọ tí o bá ń wò wá tó jẹ́ pé you need any of our spiritual products, o lè kàn sí wa lórí nọ́mbà wa. Kàn sí wa lórí nọ́mbà wa. Any of our spiritual products o bá need, bóyá wọ́n rò pé o lè ṣe fúnra ẹ̀, kàn sí wa lórí nọ́mbà wa. Àbọ̀ ṣe ló sì débi kíbi tó bá wà káàkiri àgbáńlá yìí. People can testify to that. That is number one. Ẹlẹ́ẹ̀kejì tí màá fún wa ń bì, òun náà ni wípé ẹ lọ wá abo aláǹgbá, abo láàmù, female lizard. Tẹ́ bá ti wá female lizard yẹn, wàá wá atare àjà. Tó bá ti lanú aláǹgbá abo yẹn, wàá wá mú atare àjà. Ẹ mọ̀ wípé atare àjà ó yàtọ̀ sí atare gangan. Atare àjà kì í tóbi, kónkóló báyìí ni. Atare gangan ó máa ń tóbi, ó sì máa ń ta lẹ́nu. Tó bá ti mú atare àjà yẹn, wàá la inú aláǹgbá abo yẹn, wàá kì í sínú ẹ̀. Wàá wá gbé sórí iná nínú ìṣasùn tí wọ́n fi ń jó nǹkan tàbí apẹ ìjó nǹkan. Wàá wá jó. Bó bá ti jó lọ, kó kúnná dáadáa. Bó bá ti ṣe bẹ́ẹ̀ tán, wàá dà sínú òrí. Bó bá ti dà sínú òrí yẹn, gbogbo ìgbà tó bá ti di pé bóyá ìnáwó kù bí ọ̀sẹ̀ méjì, wàá máa fi pa orí ìdodo. Gbogbo àwọn orúkọ tó bá mọ̀ tí wọ́n lè dá ẹ lọ́lá, tí wọ́n lè ràn ẹ́ lọ́wọ́, wàá ti máa fi wọ́n sínú ìwúrí ẹ. Wàá máa fi wọ́n sínú àdúrà. Bó bá ṣe ń lò, wàá máa sọ pé bẹ́ẹ̀ ló ṣe fẹ́ kórè. Ó dá mi lójú. Ara àwọn nǹkan tí Olódùmarè dá fún wa ni, tó dẹ̀ fi àṣẹ ẹ̀ sí, tó fi agbára ẹ̀ síbẹ̀. If you like, believe. If you don't like, don't believe it.
àbí if you like don't believe it, that is your own cup of tea. Àwọn tó máa gbàgbọ́ wọ́n á gbàgbọ́, àwọn tó ń ṣiṣẹ́ wa I know none of them ló regret pé àwọn ṣe iṣẹ́ wa. So iṣẹ́ àṣírí bíbò rèé fún gbogbo ẹni tó bá ní ìnáwó ṣe pátá, kí àṣírí wọn lè bò. Ibi tí owó yẹn ti máa wá ìwọ gan kò ní yí ẹ. Èmi ò sọ pé wọ́n máa gbówó wá fún ẹ, èmi ò sọ pé àǹjọ̀nú kankan bọ̀ wá kí ẹ o, ṣùgbọ́n àṣírí á bò látọ̀dọ̀ ọkùnrin, látọ̀dọ̀ obìnrin, látọ̀dọ̀ ọmọdé, látọ̀dọ̀ àgbàlagbà. They will bless you. You will receive favour from every angles. So nǹkan tí èmi kàn fẹ́ kó mọ̀ nìyẹn. Ojú òní tí wàá o, àdúrà gbogbo wa ló máa gbà láṣẹ Olódùmarè ọba. Ìwọ tó bá wò rí dájú pé o share ẹ̀ ó kéré tán sí ọ̀nà márùn-ún, ó kéré tán ọ̀nà márùn-ún, and invite others to join this page. Invite others to join us. Àdúrà gbogbo wa ló máa gbà. Ojú òní tí wàá láṣẹ Olódùmarè ọba. Ojú òní tí wàá. God bless you all. And bye for now.